ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ á jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. Àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ́ mi ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti hùwà tó tọ́ láwùjọ wa bá ti hùwà tó tọ́ ò nígbà gbogbo. Ó ti rí. Ṣé kò sí nǹkan? Ìfẹ́ rèé àbí fẹ́kúfẹ́. Ẹ̀yin olóyè ọ̀rọ̀ kan òun ló rú mi lójú o nígbà tí mo jáde nígbà tí mo sì dé òde ọ̀hún mo rí n tó ń ṣẹlẹ̀ ìyàwó ọ̀sìnkín kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ní ọdún kan ni òun ló jẹ́ pé àwọn níyàwó ọ̀sìnkín àtọkọ ọ̀sìnkín o nǹkan ṣe òun ló jọ mí lójú o ọkọ yìí ló mú ìyàwó rẹ̀ ló ń pariwo mọ́ ó ní kó gbẹnu dákẹ́ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin olóyè ṣé fẹ́ rèé tàbí fẹ́ fẹ́ nítòsí nígbà tó fẹ́ fẹ́ ọmọ yìí níṣẹ́ ló ń kẹ lójú ló sì ń kẹ nímú ló ń sọ pé káre tó bá ní ṣe báyìí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe tó bá ní ṣe tọ̀hún wàá ṣe bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ ṣé fẹ́ rèé tàbí fẹ́kúfẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká nífẹ̀ẹ́ ara wa àní ìfẹ́ àtijọ́ ó yẹ ká padà sí i torí kó ṣe kókó ó ṣe pàtàkì ọmọ yìí ó yẹ kó nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ hàn sí i ọmọ yìí ilé rẹ̀ ló sì ti jáde wá inú ilé àtúbẹ̀ṣe ìwọ rèé àwọn aago ńláńlá òun ló máa ń dé bí aago mọ́kànlá bí aago méjìlá tó bá ti wá di ọjọ́ kejì àwọn aago kékèké bí aago kan òru aago méjì òru kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wá sọmọ yìí sí kólóbó ìjọsí tó sì ń bá sọ̀rọ̀ òun kẹ lójú ni pé máa tọ́jú rẹ máa ṣe eléyìí fún ọ máa ṣe tọ̀hún fún ọ ó ṣe bẹ́ẹ̀ mọ́ ilẹ̀mẹ̀ntì tọ́jú ọmọ yìí ó ṣe pàtàkì ó sì ṣe kókó ìfẹ́ lélẹ́yìí tàbí fẹ́kúfẹ́ nífẹ̀ẹ́ aya rẹ̀. Ìṣòro ẹnìkan rárá bó ti kára ilé. Kí n tó máa lọ Clemento Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni dàrẹ́tọ̀ pírójẹ́tì yìí. I am Fúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. Orúkọ tèmi ni Michael obìnrin kan ṣe tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíòs ẹ máa like kẹ́dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. Dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀ láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride TJ Pride èmi náà ni olóyè Àgídìgbò nínú àgbàlá ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí àgbàlá ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa subscribe ẹ máa share èmi gangan èmi ni kábíyèsí àgbàlá ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share o ẹ máa gbádùn ẹ lọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣèbínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí àgbàlá ọ̀rọ̀ tó sìn Ọláyíòyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ara wa káfíìmọ̀ kún ìmọ̀.